mọ̀kànmọ̀kàn lóye ń kàn ọ́n. Ìjà Lizzy Anjorin pẹ̀lú àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ ti kan Parí Olódò, àgbà òṣèré tíátà. Ìjà náà ti kan Parí Olódò báyìí o. Gbajúmọ̀ òṣèré bíi tíátà ilẹ̀ wa Lizzy Anjorin ti wá àgbà òṣèré náà tuurutu lórí ẹ̀rọ ayélujára lórí ohun tó ló ṣe fóun. Ẹ gbọ́ ohun tó sọ. Gbogbo fọ́tò tí olórí burúkú awáyé má ṣe rere Parí Olódò, gbogbo fọ́tò tó tò kalẹ̀ yìí, ẹ rí pé èmi nìkan ṣoṣo ni mo fún lówó tí mi ò gba donation. Èmi nìkan ṣoṣo tí ò ṣe kíní tí ò ṣe méjì. Parí Olódò ọmọ ọdún tó ti ń pè ní tó ti ń tọrọ bára tí ti máa ń fún ẹ lówó. Ẹ wò. Ẹ rí pé kì í ṣe kíní, kì í ṣe, ẹ rí pé èmi nìkan ni mo fún ní ogún mi. Even bí mo ṣe ń tọ́ ọmọ lọ́wọ́. Bí búlì ṣe mọ̀ pé gbogbo mọ́ǹtì tí mo fún lówó yìí, wọ́n ti gbé bẹ̀rẹ̀ àgáǹdì ọmọ wọn síta ńgbà yẹn. Wọ́n ti kan pósí fọ́mọ wọn nígbà yẹn. Tẹ́ bá wò December Olódò wá sọ fún Àlùjọ, ó ní jẹ́ kó pa. Wọn ò dẹ̀ rí èmi pa, but àìmọye aláàánú wọn làwọn Parí Olódò ti ní ẹ jẹ́ kó pa. Ẹ má dáwó fún wọn mọ́. Ẹ má dáwó fún kankan nu wọn mọ́. Èyí tẹ́ bá rí pé ó wá ń ṣe fracas, ẹ má wo fíìmù ẹ̀. Èyí tí ò bá ṣe fracas, ẹ wo fíìmù ẹ̀. Ẹ support wọn. Gbogbo nǹkan tẹ́ bá ní kẹ́ fi support wọn. Sórí tó bá ti rí láàrin àwọn oní fracas, ẹ má dáwó fún wọn mọ́. Ṣé èmi tí mò ń tọ́ ọmọ lọ́wọ́ tí mo fún Parí Olódò lówó, tí Parí Olódò wá sọ wípé kí Àlùjọ fi ọ̀tá mi sílẹ̀ kó jẹ́ kó pa ọ̀tá mi láti yọ ọdún yìí tí mi ò sọ̀rọ̀, tí mi ò kọlù Parí Olódò out? Ṣé bẹ́ẹ̀ lẹ́rù kórí mi ò ní sọ̀rọ̀? Ṣé bí mi ò ṣe sọ̀rọ̀ tí mi ò kọlẹ̀ out, tí mi ò play voice Àlùjọ, gbogbo bálùjọ ṣe ṣẹ̀mí tó, mi ò rántí bóyá mo sọ̀rọ̀ Parí Olódò, mo bò ó pa ni mi sọ kankan. Ṣé Parí Olódò ọ̀rọ̀ tó sọ fún Àlùjọ bí mi ṣe wá dẹ́ lóhùn tí mi kọlẹ̀ out, ṣòro pé bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dàá mi ṣe máa wọ̀ ẹ́. Ẹlẹ́dàá mi máa dá ẹjọ́ tó korò fún ẹ. Now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Lórí Àgbàlá Gabriel, Lizzy Anjorin. Ó ní kí ló kàn mí lórí Àgbàlá Gabriel, olórí burúkú akúmámojúdì oníbàárà ẹ̀. Nígbà tí Ìyábọ̀ ń búlì Àgbàlá Gabriel, ó ṣe jáde kó o dúró fún un. Ní gbogbo àgbáńlá ayé Lizzy Anjorin nìkan ló dúró fún Àgbàlá Gabriel. Ní gbogbo àgbáńlá ayé. Ẹ̀kíní Ìyábọ̀ wá fún Gabriel London Gistlover, mo dúró tán fún Gabriel. Ẹ̀kejì ó wá, ẹ̀kẹta ó wá, ẹlẹ́ẹ̀kẹta mo wá fún Gabriel ni wọ́n ní mo náà máa fobìnrin dẹ́, wọ́n máa fobìnrin mú ẹ. Níbo ló lórí burúkú títí ẹ wà Parí Olódò tó ò ní jẹ wọn mọ́, tí kankan nínú àwọn ọmọ ẹ ò ní jẹ èèyàn? Níbo ló wà? Níbo ló wà? Ṣé òun gbèjà Gabriel ni àbò wà nínú àwọn tó set Gabriel up? WhatsApp group tí Àgbàlá Gabriel kò ní sí tán ti monitor yín, ta ló tà á padà fún junction tí Gabriel délé ni? Ìwọ tó jẹ́ pé ọ̀tá nìyẹn, ó wà nínú àwọn tó ń ṣe ẹ̀sìn Gabriel, ó wà nínú àwọn tó ń ba ayé Gabriel jẹ́. Ṣé ò ṣe tèmi fún mi? Èmi tí mi ò gbé ẹgbà donation tí mo fún ẹ lówó lápò ara mi, ṣé ò ṣe tèmi fún mi? Ṣé rí tí mi ò bá analyze show yìí, ẹ rò pé Lizzy lọ̀tá Gébú? Kò sí bí Lizzy Anjorin ṣe lè jẹ́ ọ̀tá Gébú àbọ̀rẹ̀ Gébú tó. Lizzy Anjorin lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dúró tán. Lizzy ló kọ́kọ́ gba Gébú lẹ́nu Esabod. Lizzy ló kọ́kọ́ gba Gébú lẹ́nu Gistlover. Lizzy ló kọ́kọ́ gba Gébú lẹ́ni lọ́wọ́ gbogbo àwọn bloggers pátápátá. Lizzy ló kọ́kọ́ gba Gébú. Lizzy ló singwa láì mọ̀ rí láì rí. Lizzy Anjorin ló kọ́kọ́ gbà lẹ̀. Tí mo dẹ̀ dáwó sọ́dọ̀ Gébú dáadáa, tí mo pe àwọn èèyàn mi ẹjá lọ dáwó, wọ́n ti ń kọ́lé fáwọn èèyàn, ẹjá lọ. Àwọn ò ń ṣàṣehàn lọ́dọ̀ wa, àti jù wọn ló bá lọ, àìtó ló bá bọ̀. Ó wà nínú àwọn tó ta Gébú síta, ó wà nínú àwọn tó ń ṣiṣẹ́ fún àwọn bloggers Gistlover, àwọn gbogbo àwọn tó gbogbo bọ́n ṣe set. Ṣé èyí ni wọ́n ṣẹ̀ mú Gébú? Gbogbo ẹ̀rí tó ń gbé jáde nípa Gébú ṣẹ́ẹ̀rì tuntun ni? Ṣé bẹ́ẹ̀ rí àtijọ́ ni? Ta ló lọ gbé wá? Ó wà náà tó bá yé Gébú jẹ́ náà. It takes ẹni tó lọ́pọlọ láti mọ géèmù tó ń gbá.
parí olódó ó wà nínú àwọn èmi lẹ fẹ́ fi gbá géèmù. Ta ló lì kí WhatsApp group gbogbo àwọn tí wọ́n gbé jáde lénìí tó ń testify against Gébu parí olódó tó ò bá lọ church Gébu ṣe máa ní access sí gbogbo àwọn ẹni yẹn. ẹja máa gbọ́ lọ mo gbọ́. ìlú àmà ìsàn lọ́tà ọmọ mi yẹ̀ wò. o ò ní ṣe oríire o ò ní jẹun ọmọ ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n jẹ́ ọmọ lórí burúkú oníbàárà aláìmoore tó ń tọrọ ọkú fún aláàánú ẹ̀ bíi títí ẹ̀. ẹ mọ nǹkan tí mo gbọ́ ni kí n tó wá pé Gébu fi tọ́ sí ẹ mọ ohun tí mo rí ẹ mọ ohun tí mo gbọ́ ẹ mọ evidence tí mo rí tó wà lọ́wọ́ mi báyìí kí n tó pé Gébu ẹ mọ ohun tí mo rí kí n tó sọ fún pé lọ fún àwọn tó ń kọ́lé fún níwèé lọ ṣe báyìí lọ ṣe báyìí ṣe bọ́n sáré rán kan nù wọn lọ kó sáré lọ fún Gébu lówó Gébu àbí àwọn tó wá tún fún ẹ lówó tó ń porúkọ wọn tó ń pè wọn boss lady mi sọ fún ẹ pé junction ó parí ló wà mi sọ fún ẹ ẹja máa bọ̀ bọ̀. I like it kí ló kàn ẹ́ àbí blogger Lizzy Anjorin kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Agbala Gabriel ẹ̀jọ́ náà jáwọ́ bẹ̀ fi àwọn ìyá Ìsábọ̀ dúlẹ̀ àti mọ̀ pé blogger làwọn jáwọ́. ibi tí ọ̀rọ̀ ìjà Lizzy Anjorin àti àgbà òṣèré tíátà lẹ́wà parí olódó máa yọrí sí àwọn èèyàn tí mọ̀ báyìí o nítorí pé ó jọ pé Lizzy Anjorin ṣètò láti bá a ná bí owó ó ṣètò láti bá a ná tán bí owó ẹ kúkú mọ̀ pé ọ̀rọ̀ báyìí lákọni Lizzy máa ń wà. kí ni ẹ̀yin rí sí fọ́nrán tí Lizzy ṣe yìí kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé àti subscribe sí channel yìí like àti share fídíò yìí ẹ ṣé gan-an ni àmọ̀lóore a tún máa pàdé yín nínú fọ́nrán míì èyí náà máa bá àwa láà máa bá agbára Elédùà ó dàbọ̀.